Hi everyone, welcome to my channel. Èṣù ológbè ẹgbà ológbè èṣù ológbè ẹgbà ológbè olúlé mọ̀kàn ifá lóde mọ́rin mọ́kọ o ọlọ́mọdé àwọn mọ̀kàn ó dé àmọ̀ràn mọ̀ fọ́ mọ́kàn yìí o olóòótá lódò kẹrẹ ọ̀rọ̀ lẹ̀ bábọ̀ òkè ìgbèlémọ̀jú ọ̀bà mọ́kàn yìí lónìí o gbárùmọ̀ lọ́dúgbò tó gbárùmọ̀ lọ́dúgbò sí ẹ̀ta lélẹ́gbẹ̀jẹ́ bọ́lá mọ́ wọn gúúsù mọ́pẹ́ mọ́kàn àríwá mọ́kàn àárín gbogbo àgbáyé mọ́kàn sẹ́nu fọlọ́dúnmọ́rẹ́ ògùn alákàyé mọ̀kàn ọ̀kan bá ti péré akọni àmúdàsálẹ̀ èṣù láàlú mọ̀kàn èṣù mọ̀kàn ìgbà mọ̀kàn kíṣàlẹ̀ mọ̀kàn amẹ́kẹ́ ayé mọ̀kàn amẹ́kẹ́rọ̀ mọ̀kàn àwòkẹ́ dákẹ́ lájẹ́ àwòkẹ́ dákẹ́ ṣe àwòkẹ́ dákẹ́ lọ́ọ̀yà kì í bímọ àwòkẹ́ dákẹ́ dàgbà kì í dògbó mọ̀kàn yín lónìí o kí sẹ́nu bá o mọ̀kàn yín bá o tó wá tẹ̀yìn báyìí náà ti kàn yín àgbà kí sẹ́nu ọ̀run mi làmú dìpọ̀ rẹ mọ́ o ojúrò òde olódi iṣẹ́ kọ́ sẹ́nu mọ́jú mi dààmú o ọjọ́ kan mi balẹ̀ kọ́ sẹ́nu o. Ẹjọba bá ẹ bá wa sọ odù ifá tó wà lójú ọkàn yìí ẹ bá wa tútù tẹ. Nígbà tí mo jí láàárọ̀ yìí tí mò ń sọdẹ ògbè méjì yẹn ló wá Ẹjọba sọ nípa odù ifá tẹ tẹ sílẹ̀ yìí. tá bá ní ká sọ nípa odù ifá tá a tẹ̀ sílẹ̀ ní gbogbo lódùlódù òun làkọ́kọ́ òun lọ bá odù nínú ifá bó ṣe láyọ̀ náà tó bẹ́ẹ̀ náà ló korò tó èmi ń gbà á ládùúrà pé ẹni tó dù yìí bá ti jáde fún ire ni kó bá wá fún tó bá ti bá ire wá bó bá ire wá yẹn náà kò tán síbẹ̀ á jẹ́ ká mọ àátún nǹkan tá a máa ṣe tí ire yẹn á fi délẹ̀ a gbọ́dọ̀ máa jó lọ ká máa yọ̀ lọ ká ní ifá ti fọre kí ire tó wá ní kankan tí ifá ní kéèyàn ṣe. Ǹjẹ́ ẹ lè bá wa sọ nípa odù yìí nípa títí ní àlàyé ní kíkí ẹ̀ àti ní àwọn ṣe pé ifá jẹ́ nǹkan tó jẹ́ mẹ́sáàgì ló máa ń fún èèyàn ǹjẹ́ ẹ lè bá wa sọ díẹ̀ nínú àwọn mẹ́sáàgì tí odù ifá yìí sọ̀rọ̀ ń pa. Odù ifá tó wà ńlẹ̀ yìí nígbà tí mò ń kí ifá lẹ́ẹ̀kan yẹn ifá yìí wá sọ̀rọ̀ pé ẹnikẹ́ni ènìyàn kéèyàn tó dù yìí bá ti jáde fún kó máa ronú pé gbogbo nǹkan tóun bá ti fẹ́ ṣe láyé yìí kó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kó má dípò kàn déédéé rí jó oníjó kan ó kàn déédéé ń bá wọn jó lọ nǹkan tó dù yìí ń sọ ìpilẹ̀ṣẹ̀ ló bá wáyé ní tiẹ̀ tó bá ti balẹ̀ báyìí tá a ti sọ fẹ́ni yẹn mẹ́sẹ̀jì yẹn wọ́n á sọ fún pé ìwọ lọ bọ̀rọ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ láti bẹ̀rẹ̀ o kó bàa lè ṣàṣeyọrí má tọ́ sí jó oníjójó gbogbo nǹkan lodù yìí kó dání bó ṣe kan díẹ̀ ló dùn ṣùgbọ́n ọjọ́kọjọ́ tó dùn yìí bá ti balẹ̀ fún wa ifá á jẹ́ kó fọre ifá náà á jẹ́ kí títún ẹ̀ kó yé wa tó bá fọre tá a bá tún náà a kàn máa jó lọ pé ó fọre náà nìyẹn ilé á dúró síbi tó wà nǹkan tó yẹ ká ṣe kiri yẹn dé tá a bá ti ṣe a kàn máa gbọ́ pé ifá fọre náà ni tí ifá bá dẹ̀kùn ifá yẹn fi ń sọ fún wa pé ìjà olóbìnrin náà wà ń bẹ̀ ẹnikẹ́ni ènìyàn kéèyàn tí ifá yẹn bá ti jáde fún kó ṣọ́ra fún ìrìn àjò obìnrin tó bá ti fọre tí ifá bá ti ní nǹkan báyìí ní kó ṣe tí ire yẹn á lè délẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé obìnrin ló máa là á láyé tó bá dẹ̀ ti lọ gbàtẹ̀yìn kò lé tó bá kùn ó rọrùn náà láti tò pé nǹkan tí màá ṣe tí fàyà padà sí rere kó ló wà ìṣọ́ra fún ìrìn àjò obìnrin náà bí kan bẹ́ẹ̀.